Africa Content TV. Why did you ọ̀nà àdélàbù tèmi?
àgbà tí òun wọ̀nyí wà débẹ̀ lọ́la ọlọ́run mi. Ọba àgbà. Mo fi àgbà tó ń wọ̀nyí wà débẹ̀ lọ́la mọ̀mọ́ mi. Ọba àgbà. Ọlọ́run ọba tó pa fáwọn kan kò ní kọ́ títì yẹn sílẹ̀ o. Òwò àjẹ̀dá o. Bọ́lá ọlọ́run ọba ọlọ́dàgbà tóbi ẹ lọ́mọ ọlọ́yẹ̀ tó Nàìjíríà lórí ọwọ́ ẹ àti ìpínlẹ̀ tó ń wẹ̀yìn òwò àjẹ̀dá o. Adélabú tó ń tẹ́wọ̀ yìí, wọ́n tẹ̀lé lójú pé máa pàṣẹ lọ́yọ̀ ṣètì wa. Ìdìbò bẹ́ẹ̀ kó ṣe mí, ẹni bá mi kùkù tẹ́ ara ẹ̀ náà. Jẹ́ kúrò kálẹ̀, jẹ́rọ mi gbà ọ̀dọ́fẹ́, àwọn láti jẹ́ ìrìn, bàbá ti fi jẹ́ oúnjẹ pé, mọ́kà kí gbogbo ilé ẹ̀kọ́ jó, ìrọ̀lẹ́ ìjọba lọ́la náà ni, please, abẹ́rẹ́ ìyàṣọ, ìgbà tí mi àkọ́kọ́ lọ́wọ́ ìgbọ́jọ àgbáyé, lọ́wọ́ ìkílá ẹ̀pẹ̀ mi àgbáyé.
jọ lọ́wọ́ rẹ̀ ní ọ̀gbìn tí wọ́n bá yìí sí kí n sáà lọ́wọ́ kí n sáà lọ́wọ́ sẹ́ni tọ́wọ́ lọ́wọ́ mi kí n sáà lọ́wọ́ mi wọ́n ń bọ̀ lọ́wọ́ mi. Thank you.